Ẹ̀yin èèyàn ilé, ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gist tá a gbọ́ òun ni wípé àwọn Mariam àti olórí Ronke wọ́n ní wọ́n file lawsuit against Kabiyesi o. Wọ́n ní bí gbogbo àwọn family Kabiyesi yèyé mẹ́ta bàbá wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nìyẹn wípé kì í ṣe nǹkan kékeré allegedly bá ṣe gbọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Ṣé dáadáa ni ẹ wà? Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ bàbá wa. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèmi, wọ́n ní àwọn family Kabiyesi, bàbá Kabiyesi àtàwọn ẹ̀gbọ́n Kabiyesi, wọ́n ní wọ́n pariwo láwọn Mariam lórí wípé kí ló dé, kí ló ṣẹlẹ̀ tí ó jẹ́ pé wọ́n fẹ́ fi ọkàn Kabiyesi balẹ̀ torí wọ́n ní wọ́n ti lọ file lawsuit against Kabiyesi. Bí a ṣe gbọ́ o, wọ́n ní customary court ni wọ́n gbé ọ̀rọ̀ yìí lọ, ìyẹn olórí Ronke àti olórí Mariam. Ṣé ẹ mọ̀ pé Ashley ló kọ́kọ́ ṣe òfófó yìí fún Kabiyesi tí ó ní olórí Ronke àti Mariam fẹ́ gbé Kabiyesi lọ sí court, tí Kabiyesi fi ní kí ló dé tó kúrò ní ẹ̀yìn àwọn méjèèjì wípé ṣe bí wọ́n ti form team nítorí Queen Naomi. Later la gbọ́ tí Dr. Elizabeth náà gbọ́ gist yẹn wípé wọ́n ní wọ́n máa sùn Kabiyesi. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé Kabiyesi sọ wípé 2024 yìí àwọn fẹ́ kí ìyàwó àwọn Queen Naomi kó padà wá sínú palace, wípé enough is enough, àwọn ò ní spend any year níta ní 2024 yìí. Àwọn fẹ́ kí ìyàwó àwọn àti àwọn ọmọ àwọn Ṣadé ní káwò kó padà wá sínú palace. Kabiyesi dẹ̀ ń gbé ìgbésẹ̀, ìtorí ẹ̀ ni wọ́n fi ní káwọn olórí lọ ralé. Ṣùgbọ́n àwọn Mariam àti olórí Ronke wọn find ọ̀rọ̀ yìí easy rárá. Wọ́n ní inú palace yẹn làwọn fẹ́ wà, àwọn ò ní ilé kankan rà. Èyí ló fà á tí Kabiyesi fi ń gbé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé, to the extent wípé Kabiyesi ní láti gbé ọ̀rọ̀ wọn lọ sí ọ̀dọ̀ àwọn elders àti àwọn royal council àti àwọn afọbajẹ wípé gbogbo atrocity tí wọ́n ti commit pẹ̀lú àwọn ẹlẹ́rìí wípé kí wọ́n fèsì àwọn elder. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé Kabiyesi sọ fún wọn wípé kí wọ́n return bride pride àwọn o, tí wọn ò bá fẹ́ kúrò ní inú palace, wípé torí ìyàwó tí ò bá ti gbọ́ràn sáwọn lẹ́nu ó bẹ́tà kó gba ilé àwọn òbí ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn lé, orí ọ̀rọ̀ yìí náà la wà látijọ́ yìí tí Kabiyesi fi ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe. So nítorí pé Kabiyesi ní kó lọ ralé, àwọn olórí méjì yìí wọ́n gbé ìgbésẹ̀ láti lọ file suit ní customary law allegedly bá ṣe gbọ́ nìyí. Ẹ̀yin èèyàn lé, olórí Ronke àti Mariam wọn find it easy láti jáde kúrò nínú palace nítorí wípé wọn ò fẹ́ gbé ìta. Wọ́n ní gbogbo nǹkan táwọn bá ní làwọn máa fi bá Kabiyesi jà, wípé torí pé ìgbà tí Kabiyesi fáwọn, Kabiyesi ò sọ fáwọn pé ìta làwọn máa gbé, wípé right tí Queen Naomi ní làwọn náà ní, to the extent pé wọ́n ti lọ bribe gbogbo àwọn elders nígbà kan kó tó di pé àṣírí wọn tú, tí wọ́n sọ pé kí ni wọ́n mean pé kí àwọn jáde, pé right tí Queen Naomi náà ní làwọn ní nínú palace. Ẹ̀yin èèyàn lé, Kabiyesi ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ fún Queen Naomi. Wọ́n dúró ti Queen Naomi, wọ́n jà nítorí pé wọ́n mọ̀ wípé ìyàwó alálùbáríkà ni Queen Naomi, pé àwọn ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré láíláí, wípé tó bá tó wípé kí àwọn ṣe nǹkan tó yẹ káwọn ṣe àwọn á ṣe, wípé ṣùgbọ́n right now àwọn ní láti go with the council and the elders of Ile-Ife lórí ọ̀rọ̀ àwọn olórí méjì yìí, kó tó di pé àwa gbà allegedly pé olórí Ronke àti Mariam wọn ti lọ file customary court láti sue Kabiyesi.
èmi mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ayọ̀ ló máa já sí fún Queen Naomi àti Kábíyèsí nítorí wípé nǹkan tó bá ń le ó máa ń dẹ̀rọ̀ ni, kò séwu kò sí wàhálà ní agbára Ọlọ́run. Ó dà, ìgbésẹ̀ kan nìyẹn. So ìgbésẹ̀ tí Kábíyèsí máa gbé lẹ́yìn ìgbà tí àwọn olórí méjì yìí ti file customary court, a máa rí nǹkan tó máa ṣe bọ̀. Right now, wọ́n ní Kábíyèsí ń demand fún dáórì wọn lọ́wọ́ àwọn méjèèjì. So ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ níta ní ká mú wá fún yín. Ẹ̀yin èèyàn, bí mo ṣe sọ, alleged ni gist yìí o. Mi ò bá Kábíyèsí gbé inú palace. Nǹkan tá a gbọ́ la ní ká wá torchlight sí fún yín, ká dẹ̀ bù yín gbọ́. Ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run. 2024 yìí, ọdún ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín. Àní fọwọ́ gbọ́mọ sí o. Ní agbára Ọlọ́run, gbogbo nǹkan tá à ń fẹ́, tá à ń tọrọ lọ́wọ́ Ọlọ́run lọ́lọ́run máa ṣe fún wa. Please share this video, like and subscribe. I love you all. God bless you.